Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Adọ́pẹ́ fún Ọlọ́run, a ṣe kége fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Eléyìí tí mo fẹ́ sọ yìí, àkọ́kọ́ yóò jẹ́ challenge àti ìtọ́sọ́nà fún ẹ̀yin tí against Sahih al-Bukhari, ìwé tí àfáà wa àgbà al-Imam al-Bukhari tó kọ, tó ń pè ní al-Jami' as-Sahih, ńláfà sọ tírà rẹ̀. Ẹnìkan pè mí lánàá, so ọ̀rọ̀ Sahih al-Bukhari náà lóyìn ó ń sọ wípé àdísì tí ó wáyé nígbàtí àyá Kùránì sọ̀kalẹ̀ nínú Suratul Anfal wípé wa ma kana li nabiyyin an yagulla, kò tọ́ fún ànábì kan láti mú nǹkan tí ó ń ṣe tiẹ̀ mọ́ tiẹ̀, àbí láti ṣàbòsí, àbí láti jàmbá. Tí àwọn ẹlẹ́bọ tí wọ́n ń parọ́ pé ànábì jí pátákó pa lẹ́nu wọn, so qatifatun hamra òun ló wà ń bẹ̀. Aṣọ bí tówẹ́lì ló ń pè ní qatifa. So mo ṣàlàyé fẹ́ nìyẹn, wá ní ṣe àdísì yẹn ní ká fọ́tí ní àbáwọn sàhábà. Mo ní a lè fọ́tí àdísì, a sì lè fọ́tí àwọn sàhábà. Ó ní Sahih al-Bukhari wọ́n ti ká yẹ̀wò àwọn àdísì kan wà bí tí ó lálàáfíà, ó ṣàmù bí kọ́tọ̀kọ̀tọ̀ ní kó lọ jókòó ààrẹ jẹ́, kí ló mọ̀ ń pa ìsìn tẹnubọ̀ Sahih al-Bukhari ìlú ẹ̀ ló ń pèsè. Ó ní àwọn sàhábà tó bá fi lè ké fún sànábì, mùnáfìkì ni wọ́n lẹ́nu ti èwù fẹ́ pa ìsàbí ànábì ní mùnáfìkì. Nǹkan ṣíọ́ wọ́n sì pé sàbí ànábì mùnáfìkì. Àwọn mùnáfìkì wà lọ́tọ̀, àwọn sàhábà tánàbí rẹ̀kọ́mẹ́ndì, tálùkùránì kọ́mẹ́ndì wọn, àwọn yẹn kò sí mùnáfìkì nínú wọn. A ti sọ́tẹ̀fẹ́ gbà. So ẹni yẹn náà ṣàwà ń tẹnubọ̀ Sahih al-Bukhari, àmọ́ kìí ṣe torí tí ẹ̀wà nìkan. Àwọn tó jẹ́ àfáà nílẹ̀ Yorùbá tí wọ́n ń tẹnumọ̀ àbùkù bọ́ Sahih al-Bukhari, ìkànbọ́ta ń jò ní ẹlẹ́nìkan sọ pé àfáà wọn ti ń sọ wípé Sahih al-Bukhari àwọn àdìsí kan wà ń bẹ́ẹ̀, ẹ jẹ́ káwọn wòye sí ẹ̀rọ àdìsí tó sọ pé ànábì fẹ́ ìyàwó Àìṣà lọ́mọdún 6, ó wọlé tọ̀ lọ́mọdún 9, nǹkan. Mùdírù àwọn ti sọ wípé ká yẹ wọ́n wò, ká tọwọ́ bọ̀, kò lálàáfíà. Òun làwọn ẹlẹ́bọ ń lò against wa. Bẹ́lẹ́bọ bá lò against wa, ẹ jẹ́ wọ́n lò. Ẹlẹ́bọ kọ́ ló fẹ́ júwe ohun tó lálàáfíà nínú ẹ̀sìn fáwà. Ṣó ti yé? Ẹlẹ́bọ ń wí ohun tó wù wọ́n, àwa wá máa torí ẹ̀ máa wá blame àwọn àfáà ẹ̀sìn tí wọ́n ṣe gbìyànjú, tí wọ́n ṣe dààmú lórí pé kẹ́sìn lè dìye wa. A máa wá blame wọn, àwa ní ká lọ wá ìmọ̀ kún ìmọ̀ wa o, ká fi kojú àwọn ẹlẹ́bọ. Sahih al-Bukhari ẹlẹ́bọ kan lò against wa, ẹ̀yin wá fẹ́ máa tẹnu bọ̀, nǹkan ṣe yín nù o. Bí kò bá ṣàwà mùsùlùmí ká kíyèsí o. Ó wá ní ẹnìkan sọ pé gbogbo tó wà ń bẹ̀ kì í ṣe 100%, ó dá gbogbo tó wà ń bẹ̀ ṣe 100%. Àwa ń sọ fún yín wípé àdísù tó wà ní Sahih al-Bukhari òun ló wá protect súnnà ànábì fún wa lénìí. Tí ò bá sí Sahih al-Bukhari, wallahi kò sí tí ń jẹ́ súnnà. Wallahi Imam al-Bukhari èèyàn ni lillahil kamal. A máa wà sọ fún yín pé tó wà ń bẹ ọ̀rọ̀ ànábì tó wà ń bẹ bí ní ká fi sí. ọ̀rọ̀ anábì tó wà ń bẹ ṣe ká yọ́ dànù ni.
ẹ̀yin tẹ́ bá dúró lè ní wípé Sahih Bukhari lọ́dọ̀ tí àwọn àdísì kan wà bẹ́ tí ó lálàáfíà àbí ẹ̀yin ẹ ṣiṣẹ́ gbìyànjú tí ẹ ṣàmọ́jọ́ kárí àwọn àdísì tẹ́yìn ní kò lálàáfíà ní Sahih Bukhari ẹ̀yin nínú ẹ lọ ṣiṣẹ́ tí afọ́nà wá bígùlì kẹ́límì ó tún júwe ọ̀nà tẹ́ẹ̀tọ̀ fún yín ó ní alìkìtàbà ìgèrọ́wù láfàálù wà ní àrọ́dítà lẹ́ẹ̀tàbà fa iná lẹ́ẹ̀tàbà musáfàhàtún mọ̀táká na musáfàhàtàn ṣó tí yé? Jẹ́ fàkíní so afọ́nà wá bígùlì kẹ́lìmì tí ní alìkìtàbà ó ní ọlọ kọtíra ìgbọ́nà kọtíra inìzàmìlì kìtàbà wà ní àrọ̀dítàlẹ̀ ìtàbà tó bá fẹ́ báyàn wí ó fẹ́ pàkíyèsí lórí nǹkankan afọ́nà wá bígùlì ẹlẹ́ kọtíra àti yín ó ní fa ìnàlẹ̀ ìtàbà musafahatun kẹ́ ma bọ́ta kẹmọ́ ní Sahih Bukhari lálàáfíà àdísì tó sọ pé ànábì fẹ́ àìṣà lọ́mọdún 6 rọ́bíṣì pátápátá ní kìnnìkan ní ẹlọ ọkọ̀ tíra àti yín àdísì tẹ́yìn bá rí pé wà ní Sahih Bukhari tí ò bá làákàyè tí yín lọ ìlàákàyè tí yín lẹ fi wọ́n ìlàákàyè tí ò bá lọ ẹ̀yin wá lọ ṣàjọ ẹ̀yin ẹ̀kọ́ ẹ̀fún lórúkọ kẹtẹ bọ́tàkàtì ẹ̀rí ẹ jẹ́ ká rí nígbàtí ọ̀rọ̀ Kùránì Yorùbá ṣẹlẹ̀ bẹ̀ tí kóra ìjọ tẹ́ ń pariwo nù ààrí tọwọ́ tí ń tẹ́ẹ̀kọ́ ẹni wọ́n bá ṣe àwọn bàbá jẹ́ ó dá àwọn tí wọ́n kọ Al-Kùránì lédè Yorùbá táwọn náà tún ti dọ́dọ̀ tí wọ́n ṣe gbìyànjú tí wọ́n ní wa babul ijtihadi maftuhun ijtihadi ni wọ́n ṣe ẹnìkan ti tú Kùránì sí Yorùbá kò ní kẹ́lùmí náà má ṣe tiẹ̀ ńgbà ẹwà ni wọ́n tọwọ́ bọ́ṣẹ́ àwọn bàbá tí ó rí ẹ̀yìn ẹ̀kọ́ tí ń kàrí ẹ̀kọ́ Sahih Bukhari náà lẹ́tún tẹnubọ̀ ìyàtàwọn àhádìsù míì tó wà sọ́híhà ẹ lọ ọkọ̀ tí tó lálàáfíà kárí àdìsì tí tẹni ó lálàáfíà ẹ̀kọ́ jáde ìtí ò lálàáfíà ní Bukhari ẹ lọ ṣàjáde káti ẹ̀rí gbìyànjú yín ìtẹ̀fín bọ́ta sọ̀rọ̀ afọ́nà wà bí gùn ní fa innal i'taba musafaha ó ní kẹ́ bọ́ta kẹ́kọ̀ọ́ máa condemn Sahih Bukhari kẹ́ máa sọ̀rọ̀ àfà ní ìwà gọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀tàká náà mú ṣàfà tó bá ti jẹ́ pé ẹnu lásán lẹ̀ fi ń wí ẹ̀ẹ̀kọ́ tí yẹn lọ kọ́ tí tíra tá ń pè ní Fiqh Sunnah Sajid Sabiq ló kọ Fiqh Sunnah ìdí 4 volume 4 ìgbà tó yá Al-Albani tọwọ́ bọ̀ ó kọ Sahihu Fiqh Sunnah ṣó ti yẹyìn kò kọ̀ máa ń sọ lẹ́nu lásán ó kọ tírà ní ó ṣe Sahihu ẹ̀ ó ṣe Tasihihu ẹ̀ At-Tibb An-Nabawi tí àfáwà Ibn Qayyim al-Jawziyya ṣe Sahihu ẹ̀ ti wà àwọn àdísù kan wà nínú ẹ̀ tí ó lálàáfíà tí wọ́n lò wọ́n padà tọwọ́ bọ̀ wọ́n kọ ìyóò tún mí ìkan pè yẹn ní Sahihu At-Tibb An-Nabawi mo ní lọ́wọ́ afáwà Al-Albani ṣàlùkọ́ tíra kan tó pè ní Tamamul Minna ó ṣàtúnṣe àwọn àkọọ́lẹ̀ kan ni bẹ́ẹ̀ náà làwọn afá tíra táwọn afá bá wá wò tó bá rí pé kò sí mistake bẹ́ẹ̀ àdísì tó wà ní ẹ̀lẹ́láàfíà àwọn tó jẹ́ muhaddisun ń tọ́kọ̀ lè ṣe ojú pé kí wọ́n ṣe ṣẹ́rẹ́hù lórí tíra yẹn ṣòtíyé gbogbo àwọn afá tó jẹ́ muhaddisun tí wọ́n wá bí Ibn Hajar al-Asqalani àwọn afá wa Imam an-Nawawi gbogbo wọn ṣẹ́rẹ́hù Sahih al-Bukhari ni wọ́n ṣe inú ẹ̀ láfi rí Fatihul Bari so gbogbo àwọn àfáà yìí ṣẹ́rẹ́hù Sahih al-Bukhari ni wọ́n ṣe wọ́n tí ṣe tẹ̀síhù rẹ̀ ṣó tí yẹ́ ń sìn torí pé wọ́n ti pè ní Sahih al-Bukhari fún wa already Sahih Muslim wọ́n ti jẹ́ ká mọ̀ pé lálàáfíà
ẹ gbọ́ tẹ́yìn bá wá lẹ́yìn ò gbàgbé gbogbo àwọn àfáà yẹn tí wọ́n wà mú lùmọ̀ àwọn àfáà aládìsí tí wọ́n yẹ sọ Bukhari wò tí wọ́n gbóríyìn fún tó ló ṣègbìyànjú pé àdìsí tó wà ń bẹ̀ wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ṣó ti yé ń sìn wọ́n jọ wọ́n rí pé lálàáfíà tẹ́yìn bá lẹ́yìn ò gbà pé ìnímọ̀ ju gbogbo àwọn àfáà yẹn lọ tí wọ́n sì pọ̀tọ́ ló ń kà ẹ̀yìn ẹ lọ́kọ́ ti ń kárí ẹ lọ́kọ́ ti yín káwárí ṣó ti yé ń sìn so irú ìtẹ́ fi ń pariwo látijọ́ ilẹ̀ tí ń pariwo ẹ má pariwo mọ́ ẹ lọ́kọ́ tíra àti tó lálàáfíà nínú sọ Bukhari ìtó lálàáfíà àti tó lálàáfíà ẹ lọ ṣe gbìyànjú tí ń kárí ẹ lọ ṣe àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí sọ Bukhari wọ́n ní sábàkọ̀ wa an tahaddathna an kitab al-imam al-Bukhari radiyallahu anhu àti sọ̀rọ̀ síwájú nípa imam Bukhari àdísì pàánù bí fẹ́ yàwó Àìṣà lọ́mọdún 6 àyà Kùránì gan ó gbé lẹ́sẹ̀ àyà Kùránì nínú suratu Talaq ló wá 5 sí 6 ẹ̀bá ń bẹ̀ ọmọ tí ò ti ṣe nǹkan oṣù alẹ́fẹ́ àyà Kùránì gbé wá tẹ́yìn tako pẹ̀lú làákàyè tí a sọ fún títí tí nǹkan yọkan lẹ́ ń wí mórí kan yárò àbí kí ló ti ń pè rẹ̀ ó ní ìmáàmù àfáwà Albani òun náà láwọn àdísì kan wà ní sọ Bukhari tí ò lálàáfíà lọ́wọ́ tí mọ́mù alhamdulillah Sheikh Albani wí lọ́gbọ́ dáadáa Sheikh Albani kò sọ̀rọ̀ nípa àwọn mùtúnù tí ń bẹ ní sọ Bukhari ó láwọn àsáání dùkan wà tí ìlà ń bẹ alhamdulillah tí wọ́n ní ìlà àwọn ìlàl àwọn asanid kí ló pè ní sanad àbíká pè ní isnad jamu isnad asanid òun ni silsilatu rijal almusilatu ila almatni àwọn chain àwọn èèyàn tí wọ́n gbà àdísù wá transmission bí wọ́n ti ń gbàbọ̀ lọ́wọ́ ara wọn àwọn kan nú àwọn àdísù kan wà tó ń sọ pé àwọn tí wọ́n gbà àwọn wá nínú àwọn ẹgbẹ́ tí ń gbà wá lọ́wọ́ ara wọn ti túngbà tó tẹ̀sẹ̀ dódó ànábì àwọn kan wà nínú wọn tó ń sọ pé ìlà ló wà nínú ọ̀rọ̀ wọn àwọn àfáà dẹ̀jẹ́ pé wá pé kì í ṣe lórí mùtúnì lórí àdísì gangan àdísì gangan kọ́ ni Imam Bukhari wí àwọn tó ti wá sọ pé Imam Al-Albani wí Sheikh Al-Albani àwọn tó wá sọ pé Sheikh Al-Albani pé ó kákíyèsí ó má kíyèsí wá lórí àwọn asanid isnad àti mutun àwọn ẹ̀gán tún jẹ́ kó jẹ́ wá wípé Imam Sheikh Al-Albani òun kọ́ làkọ́kọ́ àfáà aládìsù àwọn àfáà aládìsù ti wá tó ti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn mi ti wá lẹ́yìn Imam Al-Albani Sheikh Al-Albani tí wọ́n sọ pé sọ Bukhari gbogbo tó wà ń bẹ̀ ló lálàáfíà pé tí àfáà Al-Albani bá tiẹ̀ wá fẹ́ sọ nǹkan kan nípa àwọn àhádìsù kan pé bóyá wọn ni wọ́n ṣàgbéyẹ̀wò rẹ̀ fínífíní tó pé tí wọ́n lọ́sọ yẹn pé Al-Albani láàrin ẹgbẹ̀rún àwọn àfáà ẹgbẹ̀rún tí wọ́n wo sọ Bukhari tí wọ́n yẹ̀ wò fínífíní tó ló lálàáfíà kí lọ́rọ̀ Imam Al-Albani Sheikh Al-Albani wá fẹ́ wéètì wo ló fẹ́ ní láàrin àwọn yẹn tí Sheikh Al-Albani bá ti wà dó lórí tó bá ti wà mú àwọn ọ̀rọ̀ kan wà wípé ká gbéyẹ̀wò ká wòye sí gẹ́gẹ́ bí ráàyù tí wọn so afáwa Imam Al-Bukhari Al-Jami' As-Sahih so ti yín sí tíra tó bẹ̀rẹ̀ sọ Al-Bukhari so ti yín sí afá ní inna a'immata ad-din àwọn ìmáàmù àwọn àfáàgbà nínú ẹ̀sìn wa ulama al-muslimin àwọn àfó onímọ̀ nínú Islam àwọn kan bá dìde tẹ́láhùn takú sọ Bukhari abú pé ìmọ̀ olóńbẹ lórí wọn gan mélòó ni minority ni
àwọn tó bá tako Sahih Bukhari àtẹ̀wọ̀ pé ṣé wọ́n ní ìtumọ̀ sáfẹ́ ẹ̀sìn ni wọ́n. gbogbo àwọn àfáà tó ní ìtumọ̀ nínú ẹ̀sìn lam yaqulu anhu illa khayran akọ́kọ́ ní fẹ́ sọ ni gbogbo àwọn àfáà àgbáyé àwọn onímọ̀ tí a máa ń wòye sí ọ̀rọ̀ wọn tá a gbà wọ́n láàfẹ́ ẹ̀sìn tí mọ̀ wọ́n kún kẹ́kẹ́kẹ́ ọ̀gá ni wọ́n nínú fiqh ọ̀gá ni wọ́n ní balago nínú arud nínú tafsir nínú ilm al-hadith mustalah al-hadith usul al-fiqh nínú fiqh gbogbo àwọn àfáà tó nínú aqida nínú sharia nínú lugha nínú qira'atul Qur'an nínú tajwid àwọn àfáà tó yanrantí àwọn kibaru mufassirin àwọn àfáà àgbà tí wọ́n ní ìtumọ̀ lam yaqulu anhu illa khayran wọ́n sọ bàjẹ́ nípa Sahih Bukhari àfi dáadáa ni mo sọ ń pẹ́ ìwádìí lè ní nílò lára yín wa sahhahu ma fihi mọ́ wá ní tí ń bẹ́ ní Sahih Bukhari ń tó kọ̀ntẹ́nì wọ́n ló lálàáfíà àwọn àfáàtò ní ìtumọ̀ lágbàáyé nìyàn wa wafaqu mu'allifahu ala ma fihi mọ́ wá ṣe kí ni wọ́n agree wọ́n fẹnu kò pẹ̀lú ẹni tó ṣe kí ni tó kọ Sahih Bukhari lórí tí ń bẹ̀ẹ̀bẹ̀ bó ti pè ní Sahih àwọn náà gbà pé Sahih ni ba'da an fahasu'u lẹ́yìn ìgbà tí wọ́n gbé Sahih Bukhari yẹ̀wò wọ́n gbé yẹ̀wò àwọn afárá táwọn yìí ò dédé pè ní Sahih wọ́n gbé yẹ̀wò ba'da an fahasu'u lẹ́yìn tí wọ́n ti gbé Sahih Bukhari yẹ̀wò fínífíní wọ́n gbé yẹ̀wò wa bahathu ma fihi wọ́n ṣèwádìí nípa tí ń bẹ ní Sahih Bukhari kó tó pẹ́ Sahih wọ́n ṣèwádìí rẹ̀ níbo ló ti rí báwo ló ṣe jẹ́ má jẹ́ ẹ̀mú ta fi ń gbàdí ìsù tó lálàáfíà wọlé wọ́n gbé ọ̀rẹ́ pó pé fawajaduhu shadida siha wọ́n rí pé tíra ìlàlàáfíà tó kún kẹ́kẹ́ ó ní àlàáfíà gidi tó yanrantí baligol itqan kódà ó wà perfected ó perfect yẹ ó dùgbòǹgbò bẹ́ wala yumathiluhu kitabun akhar kò sí ìwé kan tá a lè fiwé lẹ́yìn al-Qur'an ìwé ẹ̀sìn tá a lè fiwé kò sí lẹ́yìn al-Qur'an Sahih Bukhari lókàn wa hadha min hifzillahi li sunnati nabiyyi wa li dini ilé ìfín jẹ́ ká mọ̀ pé Ọlọ́run dáàbò bo ẹ̀sìn rẹ̀ àti súnà ànábì rẹ̀ Sahih Bukhari ló wá dáàbò bo súnà ànábì tí ò bá Sahih Bukhari kò sí súnà ẹ̀yin àfáàtẹ́ ìjókòó ńlẹ̀ ìbá ìtẹ́kàn sọ́n tó wù yín ẹ ṣe gbìyànjú tí ń kárí mélòó lára yín ẹ lọ́kọ tíra tí yín ẹ ṣe tàálíkù tí ń lè Sahih Bukhari ẹ mú kọ́mẹ́ntì tí ń wá ẹ ṣe gbìyànjú ẹ kọ tíra tí yín àwọn àṣìṣe tẹ́lú wà bẹ́ ẹ yọ kẹwàá ṣe lódìndín tíra kárí káti ẹ̀ wo bímọ̀ yín ṣe tó ká mọ mọ́ bílágù yín nínú mímọ̀ wa min dhalika na'rifu mablaghakum min al-ilmi ibẹ̀ láti mọ̀ bẹ̀ ti tó nínú mímọ̀ wa qimatakum min al-ma'rifa bẹ̀ láti mọ̀ òye yín bó ti tó ṣó ti yé yín ẹ lọ ọkọ̀ tí yín kù fàjà àwọn afáàtí kọ́mẹ́ntì tí wọ́n pé àwọn ti gbé yẹ wọn ti ṣe báṣù ó lálàáfíà wọ́n dẹ̀ kọ́mẹ́ntì ẹ̀yin ẹ wá lọ ṣe báṣù tí yín lórí ẹ̀ tẹ́bá ti wá ṣe ẹ̀jẹ̀ kárí làwá ṣe wà fèsì lórí ìmìtẹ́ kó jáde mẹ́ ó bẹ̀ẹ́nu tí ò ní tí rẹ̀ ẹyẹ kan tó kọ láyé rẹ̀ yóò sì máa bọ́ta máa sọ̀rọ̀ olóhùn àfáàgbà èmi tí mo ń sọ̀rọ̀ mú ekéré lọ́jọ́ orí mo ní tí àti mo ti kọ́ dáadáa mo tún kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí
bàtà àwọ̀ jamia ayún náà àwọn tàjọ jẹ́ cosmate tí mò ń sọ̀rọ̀ mò ń rí fáwọn sáwọn tíra kan mo nínú àwọn kọ tíra báyìí nípa báyìí wọ́n ní kí n mú wá káwọn ní lọ́wọ́ mo sì wálé mo ṣàgbogbo ẹjọ́ tí bàtà wá ti wọlé skul máa mú fún yín. sọ́sọ́ Al-Bukhari àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ pọ̀. wa ma zala wa fatiha al-ulama ma zala wa fatiha al-ulama yashhaduna lahu bil manzilati al-aliyati ar-rafi'a an baqi aqrani min al-kutub. àwọn àfóyẹ̀mọ́ ọgbò tí wọ́n ń jẹ́ ká mọ̀ pé Sahih Bukhari o wọ́n ń jẹ́rìí sí wípé ipò tó ga ló wà ó ju gbogbo àwọn tírà tó kù lọ lẹ́yìn Al-Qur'ani òun ló kàn. walaysa min ha'ula'i al-ulama a'lam wala ahkam fi ilm al-hadith khassatan wa ilm ad-din 'amma famin ha'ula'i al-hafiz bin Amr bin Salah. ṣòtí gbogbo àwọn àfáà tàwí àfáà tó yánná tí ni wọ́n ṣòtí àwọn àfáà tàwà ń wí a sọ pé àwọn àfáà tó ń sọ̀rọ̀ yìí a sọ pé ìmọ̀ wọn ló ga jù àwọn ló wọ́n gbọ́n jù àwọn ni wọ́n perfect jù ṣebí èèyàn ni wọ́n sì gbìyànjú tí wọ́n dẹ̀ sọ ẹ̀yin ẹ lọ ṣe tiyín. inú àwọn àfáà tó wá sọ̀rọ̀ ma dárúkọ díẹ̀ ẹ lọ síwájú ní òtútìrà wọn. àfáà wa al-Hafiz bin Amr bin Salah Imam al-Muhaddisi. àfáà Amr bin Salah Imam al-Muhaddisi àfáà àgbà aṣáájú ló jẹ́ fáwọn àfáà aládìsí. òun náà sọ̀rọ̀ nípa Sahih Bukhari ó lé òun ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun wò fínífíní òun rí pé òun ti ń bẹ́ẹ̀ lálàáfíà. òun ni mọ́mọ́ mẹ́lẹ́mà àdìsí náà fi zamani lásìkò tí ẹ̀ ẹlọ́ṣìwádìí rẹ̀ Amr bin Salah. ẹlẹ́ẹ̀kejì òun náà ni Sheikhul Huffaz wal Imam al-Juwayni Imam al-Haramayn. Imam Juwayni Imam al-Haramayn gan sọ̀rọ̀ lórí Sahih Bukhari ló lálàáfíà ó kọ tírà nípa rẹ̀ tó kọ̀nfàmù ẹ̀ ẹlẹ́kọ́ tí tẹ́kọ̀dá ndò ẹ̀ká mújútó lè rí wáyà ní mújútó ẹlẹ́bọ́kọ́ ní challenge gbogbo àwọn fàlẹ̀ Yorùbá pé tẹ́ ẹ̀bá ṣẹbọ ìwọ̀n fà tó bá ṣẹbọ rí tó tójúbọ lérí tó wà gbàgbára lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe bọ́ọ̀tà kò wá búra èmi bọ́ọ̀tà mi wà gbàgbára lọ́dọ̀ yín ọ̀yin oníṣẹ̀ṣe mi dọ́dọ̀ yín ní ìwà gbára wá sọ́dọ̀ yín o mi ìwà gbára wá o. ẹni bá wá lóhun rí mi àfáà lẹ́gbà lọ́dọ̀ òun oníṣẹ̀ṣe ẹlẹ́bọ tó bá láwà wá sọ́dọ̀ ọ̀tún kó bọ́ọ̀tà kó sọ tó bá sọ òní jèrè. táwọn sọ mí ti pẹ́ ní ẹ̀kẹ́ mójútó tàwídì Sahih Bukhari tó wá protect sunna lẹ́mbẹ̀nú àtẹ́lù mójútó tàwídì. táwọn sọ pé tawhid first gbẹ̀yìn àfáà lè ìbàdàn tó jùbọ́lé ẹlẹ́bọ tẹ́ ló ń wá gbára lọ́dọ̀ wọn ojú tí yìí ẹ̀yẹn ní òfò ọlọ́túnú àṣírí yìí ni. jẹ́ mẹ́ṣọ́ àwọn afáàdé kí tó máa lọ ó dẹ̀ àfáà mẹ́rin tí mo mẹ́ṣọ́ ọdún méjì wọ́n Imam an-Nawawi àfáà wà ní Imam an-Nawawi àfáà aládìsí ni gbogbo àtúmọ̀ nǹkan àkàlẹ̀ àfáà aládìsí ni wọ́n. àdìsù kọ́ọ̀sì àdìsù wo lè yí ṣe bẹ́lẹ̀ tí kọ́ọ̀sì àdìsí ti ẹ sọ fún wa. al-Imam an-Nawawi muhaddisu ni. ẹgbọ́n tí Imam an-Nawawi wí di mú ń bọ̀ lórí ẹ̀. Sheikh Shafi'iyya Imam Shafi'i ló ń pè ní Sheikh Shafi'i aṣíwájú àwọn ọmọ lẹ́yìn Imam Shafi'i. wa muhaddib al-madhhab òun ló wá polish madhhab Imam Shafi'i. inú wọn ni Ibn Taymiyyah Sheikhul Islam Ibn Taymiyyah Sheikhul Islam
òun náà kọ́mẹ́ntì Sahih Bukhari ó confirm náà. Ibn Hajar al-Asqalani, Ibn Hajar al-Asqalani muhaddithu ni tí yàrá parọ́ mọ́ lọ mú wábi tó bá ti sọ̀rọ̀ nípa Sahih Bukhari. Al-faqih Asqalani faqih ló gbọ́ fíkọ́ yìí, al-muhaddith afa aládìsí ni, al-hafizu ó Kùránì sórí ó hadisi sórí. A'lamu an-nasi bil-Bukhari, tó bá ní inú ẹ̀wọ̀n tó dá Sahih Bukhari mọ̀ tó mọ̀ ti fún tẹ̀dọ́ rẹ̀ tó tó àsórí lẹ́yìn Imam Bukhari tó kọ tírà rẹ̀, ẹni tó túmọ̀ Sahih Bukhari tó tó àfa àwọn àgbà Ibn Hajar al-Asqalani ò tíì sí. Lẹ́yìn Imam Bukhari tó kọ tírà Sahih Bukhari, ẹni tó tún mọ̀ nípa tírà yẹn ju Ibn Hajar al-Asqalani ni. Lámọ̀ tí wọ́n sùn. Mo ka tírà kan àfàwà Ibn Jarir, wọ́n ní makatha 40 sanatan yaktubu fiha kulla yawmin 40 waraqa. Inú tírà kan tó ń pè ní al-ulama al-uzzab, àwọn àfáà tí ó fẹ́ yàwó, al-Imam Jarir ń bẹnu wọ́n ní Imam Jarir Ibn Jarir ó ní complete 40 years kò ṣe kó má kọ tírà tí ó dín ní 40 pages lójúmọ́. 40 pages tírà 40 pages ní kọ lójoojúmọ́, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ complete 40 years. Yóò kọ page 40 lójúmọ́, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ complete 40 years. Ibn Jarir lọ ka tírà tí mo wí ẹ̀ mọ́ ní lọ́wọ́ nílé, ọmọ kí omi kan ló rà fún mi, afá Mubarak ọlọ́mọ aṣẹ́lẹ́kùn àlùbáríkà àfáà náà ló rà fún mi, ọmọ kí omi. Èyí tẹ́ ń fi gbé yìí sẹ́yìn, èmi tó ẹ pé jálàbí lójú kó sínú yín, èmi ò lè wọ kíláàsì kó kọ́ mọ́ kí o, èmi ò rí tírà kà mọ́, òde ni mi ń lọ káàkiri, èmi wà bí tí ń ṣe jálàbí, èmi wà bí tó ń jókòó tàwọn alásàlátù. Àwọn àfáà àtàwí yìí wọ́n kà Sahih Bukhari, wọ́n confirm ẹ̀ pàdé sọ́lá àlàáfíà ni. Ẹ̀yin tẹ́ ẹ pé nǹkan mi lè rán tọ́ ní tẹ́ ẹ̀rán nú ayé, ẹ̀yin wá bọ́ tàǹsì ẹ̀yin tẹ́ ti fẹ́ takù Sahih Bukhari ẹ̀yin dàkárí yín, kí ni level yín? Dọ́jú kò jẹ́ ẹ̀wọ́n á jẹ́ káwọn tajà tẹran tó kẹ́kọ̀ọ́ tó ọmọ bí tí kébù dorí kan náà wà ń lẹ́nu wọn tẹnu bọ́ Sahih Bukhari, kò sẹ́jọ́ lọ́wọ́ yín. Afáwọ̀ àgbà Ibn Hajar al-Asqalani oníyẹn. Lẹ́yìn náà wọn àfáà tó ka Sahih Bukhari tó ló yanrantí al-Imam Suyuti al-Hafiz àfáwọ̀ àgbà Suyuti, Abu Nasri as-Sajazi Sheikh Sunnah Sahib al-Ibana, wa Ibn al-Baqilani, inú wọn tún làfáwà Ibn al-Baqilani. Sẹ́yìn mọ́ kí tó àwọn ilé tírà mi lẹ́kọ́ gbogbo àwọn ilé lọ́kọ̀ tírà. Wọ́n ní kọ́mẹ́ntì lórí Sahih Bukhari, àfáà Baqilani, Imam al-Malikiyya, aṣáájú àwọn àfáà àwọn Malikiyya náà. Wal-Qadi al-Usuli, àfáà àgbà adájọ́ ni al-Usuli, àfáà tó mọ̀ usul al-fiqh ni. Lẹ́yìn tẹ́ sọ̀rọ̀ tẹ́ mọ̀ tó ń pè ní usul al-fiqh, ìfẹ́ ní ilẹ̀ fi ń tú Kùránì, tafsiru yín ọ̀tọ̀ ní tẹ́ máa tún bẹ̀. Usul al-fiqh kò yé yín, ẹ̀kọ́ tẹnubà Kùránì túkùtù. Ìmí ń lòrò rí àwọn ṣíyànú yín, ṣe ní lánú fún yín. Wa Abu Ishaq al-Isfirayini, àfáàgbànú Abu Ishaq al-Ustaz al-Shafi'i al-Mulaqab bi Rukn ad-Din, àfáàgbà táwọn Abu Ishaq òun ló máa ń pè ní kíni Rukn ad-Din, orígun ẹ̀sìn. Ó mọ wàhálà ìgbìyànjú tó ṣe kó tó lè pèèyàn ní Rukn ad-Din, orígun ẹ̀sìn. Ó mọ tó mọ̀ nú ẹ̀sìn, ó mọ ìmọ̀ tí ń bẹ lórí rẹ̀. Ní ìgbẹ́ntẹ́ kan joyè àfẹnujẹ́. Wal Imam Shawkani, àfáàgbà al-Imam Shawkani, òun ló kọ tírà kan tó ń pè ní Nailul Awtar.
Imam Shawkani ló kọ lọ́gbọ́n tó náà sọ àfá aládìsí ni gbọ́n tó sọ ń pàṣẹ Bukhari wa ghayruhum al-kathir min ulama ad-din àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónà àwọn àfá àgbà nínú ẹ̀sìn. Ẹ wá gbọ́n tí Imam Nawawi wí qala al-Imam an-Nawawi Imam Nawawi ẹgbọ́n tó sọ ó ní ajma'atil umma gbogbo àwọn àlèúmọ̀ àwọn àfá tó ní ìtumọ̀ nínú ẹ̀sìn wọ́n panu pọ̀ ala sihhati hadaini al-kitabaini wọ́n panu pọ̀ pé tírà méjèèjì yìí ó lálàáfíà Sahih Bukhari àti Sahih Muslim. Imam Nawawi ló wí bẹ́ẹ̀. wa wujubil aqli wa wujubil amali jari astaghfirullah wa wujubil amali bí ahadisi ìmọ̀ wọ́n tún panu pọ̀ pé túláàsí ni àdísù tó ń bẹnu Bukhari àti Muslim agbọ́dọ̀ tẹ̀lé ká fi ṣiṣẹ́ ká practice ẹ̀ agbọ́dọ̀ takò. Qala al-Imam as-Sayyuti tí wọ́n gbọ́n ti Sayyuti wí rahimahullah lọ́wọ́ tí ẹ̀kọ́ tó ń pè ní Tadribur Rawi sharihan li ibarati an-Nawawi ìgbà tó fẹ́ ṣiṣẹ́ rí ìbárọ̀ tá fáwà Imam Nawawi mú wá ó ní wa idha qalu sahihun tí wọ́n bá ti sọ pé sahihun pàdísì kan lálàáfíà muttafaqun alayhi tá panupọ̀ lé lórí tí Bukhari àti Muslim gbà wá àdísì sọ Bukhari àti Muslim bá ti gbà lọ́pọ̀ ní muttafaqun alayhi èyí tá fà kan tó wà lọ́rin afálásálàtú lọ́rin tí ó mọ̀ tó ń bíbìkúwì ṣó ti yé aw ala sihhatihi àbí wọ́n sọ pé muttafaqun ala sihhatihi àdísì tó bá ti mú wá tó bá sọ bẹ́ẹ̀ famuraduhum ittifaqu shaykhayni famuraduhum ittifaqu shaykhayni in tó gbà lérò ní pé shaykhani Imam Bukhari àti Imam Muslim tó ń pè ní ash-shaykhani taglibu nìyẹn musanna tó yẹ pé mufradu wọn yàtọ̀ tó àlò ilé ìsàbẹ̀ taglibu tó bá ti ní ash-shaykhani nínú ilm al-hadith nínú mustalah al-hadith al-Imam al-Bukhari wal-Imam Muslim náà sọ yẹn panupa látìfáàkọlì umma kìí ṣe pé wọ́n rí fáyẹ̀ pé umma ló ṣe kí ní ló panupọ̀ Imam Bukhari àti Imam Muslim nìyẹn. Qala Ibn Salah afáwà Ibn Salah ìgbọ́n tó wí ni ó ní láàkìní ó ní ṣùgbọ́n yalzam ṣó tí é sí min ittifaqi imam ittifaqul umma ó ló ti dẹ̀ọ̀nà yàn ṣe ń gbọ́ mi tá bá sọ pé Imam Bukhari àti Imam Muslim panupọ̀ lórí àdísì kan ó ti dọ̀rọ̀ yàn pé gbogbo àlèúmọ̀ pátá ló panupọ̀ lórí ẹ̀ gbọ́láàkì yalzam min ittifaqi imam ittifaqul umma alayhi wọ́n ti panupọ̀ lórí ẹ̀ nìyẹn litalaqihim lahu bilqabul litalaqihim lahu bilqabul náà láàmù tí a fi jábù ní torí pé kí ni àlèúmọ̀ ti tẹ́ kí ni wọ́n tẹ́wọ́ gbà àdísì yẹn kó lálàáfíà àlèúmọ̀ ti tẹ́wọ́ gbà tẹ́yìn bá wá sí rọ̀ fádù ẹ̀ lẹ́ni tẹ́yìn bá condemn sọ ibùkọ́ tẹ́ bá rí jẹ́ ti gbogbo ayé ti tẹ́wọ́ gbà mélòó lára yín you are just minority nìyí. وذكر الشيخ يعني ابن الصلاح أن ما روياه أبي tabalu rọwá yẹriwí ló máa jẹ́ àbí annama rọwà yáwù láṣe ọ̀tọ̀ ní rọ̀wíyà ọ̀tọ̀ ní rọwá tí ó ti ń sìn rọ̀wá yẹriwí rọ̀wíyà yẹriwá ọ̀tọ̀ náà òun sọ pé àdísì táwọn méjèèjì bá gbà wá áó ahadu umma àbíkan náà méjèèjì fọwọ́ maqtu'un bisihhati ọ̀rọ̀ yẹn final say ni látara kó lálàáfíà maqtu'un ni ó ti gé gbogbo ọ̀rọ̀ tó kù ẹgbọ́ wal ilm al qat'i ìmọ̀ ni final say ni hasilun fihi qala khilafan
liman nafa dhalika muhtajjan bi annahu la yufidu illa zanna. Ṣẹ́gbọ́ ó ní gbogbo ẹni tó bá reject ẹ̀ ó ní gbogbo tó bá mú wá tó fẹ́ mú evidence tó fẹ́ fi reject Sahih Bukhari àbí Sahih Muslim wá ó ní zanna ó kàn ń dábàá ní ìròrí tiẹ̀ lásán ló ń lò. Gbogbo tó kù tó bá sọ nípa Sahih Bukhari tí ó bá ti jẹ́ pé ẹ fọwọ́ sí kó lálàáfíà afáà ní kò wúlò la yufid. Ọ̀rọ̀ yìí nítumọ̀ aṣàdánù ọ̀rọ̀ ni. Ó ní wa innama talaqqati ul ummatu ó ní torí pé àdísì gbogbo àgbáyé ló tẹ́wọ́ gbà bil qabul mú tẹ́wọ́ gbà mú accept ẹ̀ talaqqati ul ummatu bil qabul li'annahu yajibu alayhim al-amal biz-zanni waz-zannu qad yuqti'u. Àwọn kan dúró pé àbá àwọn làwọn fẹ́ lò ìròrí àwọn waz-zannu qad yuqti'u àbá ìròrí tẹbá dábàá tẹbá kò gbọ́ ẹ̀sì tẹbá wò pé báyọ̀ ṣe wo ìròrí tí mistake a máa wáyé. Ṣẹ́gbọ́ so àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Àwọn àfáà sọ̀rọ̀ àwọn àfáà tó sọ̀rọ̀ nípa Sahih Bukhari wọ́n pọ̀ ṣó ti ń sìn. So inshallah a máa tẹ̀síwájú lórí ẹ̀njọ́ mi. Afáàní wal maqalu yatulu fi dhikri Muhammadil Bukhari wa Muslim. Ṣó ti ń sìn. Ọ̀rọ̀ pọ̀ lórí comment ẹ̀yìn sànáwù táwọn àfáà ṣe Muhammad ṣó ti ń sìn lórí ẹ̀. So àwọn ẹ̀yìn sànáwù tí wọ́n ṣe fún Sahih Bukhari ó pọ̀ mélòó la fẹ́ kà àti Sahih Muslim. So a dúró ń bí lẹ́ni mo wá fẹ́ lè challenge yín ẹ lọ mú proof tí yín wà o ẹ lọ mú máa tẹ̀pọ̀ sí bí àwọn àfáà tó sọ̀rọ̀ lórí wọn Sahih Bukhari Sahih Muslim wọ́n yapa á dúró lórí eléyìí. Mo wá challenge yín ẹ̀yin lọ ṣe gbìyànjú tí yín káàtì ẹ̀ mọ́ tẹ́ ń ṣe kámọ̀ bẹ́ ṣe tó kámọ̀ orí ìmọ̀ tó wà lára yín. Ṣó tí ń sìn àjùmbílẹ̀ ní inshallah inshallah. So Sahih Bukhari ló wá protect súnà Ànábì o òun ló wá protect súnà Ànábì fún wa òun ló wá protect ẹ òun ló wá dáàbò bo súnà Ànábì. Ṣó tí ń sìn àwọn àfáà pọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa Sahih Bukhari àti so inshallah àwọn ẹ̀rí tó kún kẹ́kẹ́kẹ́ nípa bánàbí ṣe fẹ́ yàwó Àìṣà ọjọ́ orí tó fẹ́ ta sọ pé ọmọ ọdún 6 ló fẹ́ owó lè tọ́lọ ọmọ ọdún 9 àwọn ẹ̀rí tó kún kẹ́kẹ́kẹ́ ní hadith mo ti máa yà Kùránì wá ẹni tó bá ní kò òun ò tí gbà á tún kó wá fún ó kún bíbà ẹ̀rẹ́pẹ̀tẹ̀. Sahih Bukhari Sahih Muslim náà gbé tí ìyàwó Àìṣà fẹnu ara rẹ̀ sọ. Ṣó tí ń sìn ìyàwó Àìṣà ní tazawwajani Rasulullah sallallahu alayhi wa sallam tazawwajani nabiyyu ó lànàbí fẹ́mi wa ana bintu 6 sinina mo wà lọ́mọdún 6 gbà náà. Ó wá ní wá bà náà bí ó sì wọlé tọ̀ mí wa ana bintu 9 sinina nígbàtí mo wà lọ́mọdún 9. Màá máa list àwọn àdísù yẹn màá mú wá ní kankan ó yá apá bàjẹ́ nínú àkọọ́lẹ̀ tó wà lọ́wọ́ mi. So ẹ̀ tẹ́rì sí ìtagbélé náà ju wúlò fún wa ọlọ́njú ṣe wá láǹfààní. So kò jù báyìí lọ àti gbéṣẹ́ lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin afáàlẹ̀ Yorùbá àti challenge yín ṣó ti ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin oníṣẹ̀ṣe a challenge ẹ̀yin náà wípé ẹ dákun ẹ bá wa sọ ohun táwọn Ṣàngó Ṣànpọ̀nná Ọbàtálá Ọ̀rúnmìlà Ọya ohun tí wọ́n bá dá
ẹ̀sọ́ Ọlọ́run bá Allah ti wà ló dá ayé, ló dá sánmọ̀, ló dá ilẹ̀, ló dá ọ̀nà, ló dá igi, ẹgbẹ̀rọ mú táwọn tí yín bá dá wa. Ọlọ́run bá ti wà hayyun la yamutu abadan. Ọlọ́run bá ti wà bá tí kìí kú ni, ọba láyé ni, tí ó máa bẹ títí láyé ni. Ẹnìkan mọ ìbẹ̀rẹ̀ rẹ̀, àwa mọ ìbẹ̀rẹ̀ Ọbàtálá, Ọya, Ṣàngó, Ṣọ̀pọ̀nná, Ọ̀rúnmìlà, a mọ̀ bẹ̀rẹ̀ wọn, a sì mọ̀ pín wọn. Ọlọ́run ọba ti wà ò ní bẹ̀rẹ̀, kò ní òpin, ọba tí kìí kú ni. A mọ àwọn tí wọ́n bí gbogbo Ọ̀rúnmìlà, Ṣọ̀pọ̀nná, Ṣàngó, ẹmọ ẹni tó bí, kódà Ọ̀rúnmìlà ó tún ní ọmọ àlè ní nínú ìtàn. Ẹsọ ẹni tó bí Ọlọ́run táwa kò sí. Dẹ́ àwọn Ọ̀rúnmìlà, Ṣọ̀pọ̀nná, Ṣàngó tí yín ti kú, Ọlọ́run ọba ti wà ò kì í kú. Ipò wo ló wà báyìí? Jọmọ kú àbọ̀ kú? A challenge yín ni. Gbogbo tẹ́ wá ń ṣe lénìí, ẹ má kọ́lẹ̀ wa. Ẹ fún alákọ̀ọ́lẹ̀ tó ní kẹ́ máa ṣe ń tẹ̀ ń ṣe. Àkọọ́lẹ̀ tó ní ẹ máa ṣiṣẹ́ ṣe, kẹ́ máa ṣẹbọ, kẹ́ máa ṣòro, kẹ́ máa pààyàn fírúbọ. Ẹ fún alákọ̀ọ́lẹ̀ bí tó wà. Ohun táwa ń ṣe ní Islam pẹ̀lú lákọ̀ọ́lẹ̀. Àwa òdọ́dọ̀ yín rí. Àwọn àfẹ́ ẹlẹ́bọ bíi ti yín tí wọ́n ń bá yín dànkó pé ẹ dá wọn mọ̀, ẹ tàṣírí wọn bọ́ta, ẹ bọ́ta kẹ́ dárúkọ wọn. Ìwọ oníṣẹ̀ṣe tó bá mọ̀ pé àfáà kan wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ yín rí, bọ́ta kò dárúkọ ẹ̀. Tó bá dárúkọ